Ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Adéọmọlá ọmọ omíyalé lèmi ń jẹ́ malémi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọ̀bọ Sokoto kẹbẹ̀rẹ̀ bí ìjà ká ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún ilẹ̀ Yorùbá kó bùkún orílẹ̀-èdè Yorùbá. Adúpẹ́pẹ́ òkun ohun ọ̀sà àtàwọn odò wẹ́wẹ́wẹ́ àṣebà ọlọ́run olódù tó máa rè ọba tó dá wa tó mọ̀ wá tó mọ̀ ń tá a wáyé wá ṣe àdúpẹ́ o ọwọ́ ṣèbà lọ́wọ́ ẹ̀yin àlẹ́ ó là má o wàrà sátọ̀là àǹbíyáhì ẹ̀yin àfa ọlọ́run tó hàn àti èyí tó pamọ́ mọ̀kọ́dàm sheik àfa akọ́mọníkéw àfa akọ́mọlẹ́sìn pẹ̀lú gbogbo mùsùlùmí pátápátá mo kí yín o mo ní asalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuhu. Mo wá kí ẹ̀yin ọmọ ìyá mi ẹ̀yin bàbá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin àbúrò mi nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì rẹ́fẹ̀rẹ̀ndì bíṣọ̀pù nínú ìjọ àgùdà ìjọ mímọ́ ìjọ onírìbọmi kérúbù and sẹ́ráfò celestian methodist catholic gbogbo mi aláfíà ọlọ́run kó máa wà pẹ̀lú gbogbo yín o. Mo wá kẹ́yìn ìyá mi bàbá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin àbúrò mi ẹ̀yin ẹlẹ́sìn kan ẹ̀sìn tá a bá láyé mo kí yín o mo ní ewé á máa jẹ́ egbò á máa jẹ́ ẹ̀ní ṣe wéjá ẹ̀ní ṣe gbòwà àlùbáríkà àwọn tí Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá ṣèbẹ̀yìn ìyá mi abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ẹ̀yin abiyamọ tẹ́ ẹ dúró tọmọtọmọ yìí fi ṣubú ẹ̀yin abiyamọ tẹ́ ẹ dúró tọmọtọmọ yìí fi ṣìṣe àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi ọ̀kan fọ́ ọ̀kan nù ẹ fi kan ṣoré kiri ẹ wá ṣe àwa ọmọ Yorùbá tòótọ́ ẹ ṣe wá lóore owó ẹ ṣe wá lóore ọlá ẹ ṣe wá lóore àìkú tí ṣe baálé ọ̀rọ̀ tó rẹ́yìn làgbà gbanigbani ìbà orí tó kún tí ò níná ìbà ọjà tó kún tí ò lérò ìbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn ẹ̀yin àgbà àṣebà yín o. Mo wá kí kábíyèsí ọ̀nẹ́rẹ̀ṣà jẹgbẹ̀nẹ̀bí àti àkún aláṣọ àlà funfun gbò ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ janlẹ̀ ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì mo fi yín kí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Owólabí Ọlákùlẹ́yìn mo wá fẹ̀yìn méjèèjì kí gbogbo ládéládé lóyèlóyè pátápátá nílẹ̀ káàárọ̀ òjíire mo tara ṣàṣà mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá pátápátá ẹ kú ọmọ akínṣe látòrí gọ́vnà Babájídé Sanwó-Olú tó jẹ́ chíàmánù alága fún gbogbo gómìnà ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ mo kí yín o ẹ kú ọmọ akínṣe ẹ kú dúró ṣinṣin tẹ́ dórí gọ́vnà Abíọ́dún Olúwaṣèyí Mákindé tẹ́ dórí gọ́vnà Dàpọ̀ Abíọ́dún tẹ́ dórí gọ́vnà Ayédatiwa tẹ́ dórí gọ́vnà Abíọ́dún Oyèbámijí tẹ́ dórí gọ́vnà Adémọ́lá Adélékè nípínlẹ̀ Ọ̀ṣun mo kí yín o mo lù yín lọ́gọ̀ ẹnu pé ẹ wò ẹ jọ̀ràn Yorùbá lójú Ọlọ́run ó tún bọ̀ máa jọ yín lójú sí i. Mo wá kí bàbá mi Professor Banji Akíntóyè alànà fún ìran Yorùbá gbogbo akitiyan yín náà ló ti ń yọ yìí lágbára lọ́wọ́ lọ ibi tó wù yín kẹ́ gbé ìran Yorùbá dé ìran Yorùbá ó débẹ̀ lójú ẹ̀mí yín ó sọ ọmọ olókùú bẹ́ẹ̀ ni o àní símọ́ ìyá ẹ̀. Mo wá kí bá mi Àdìsá ọmọ Adéyẹmọ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté ojú tó lé ojú tó ko olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò bàbá Michael bàbá Yọ̀mídé bàbá Ronaldo bàbá Àṣàbí bàbá mo kí yín o mo lù yín lọ́gọ̀ ẹnu ẹ kú fọmọnìyàn ṣe ẹ kú dúró ṣinṣin lórí ẹsẹ̀ yín pé àníṣe ìran Yorùbá wọ́n gbọ́dọ̀ bọ́ lóko ẹrú ni lágbára lọ́wọ́ Ọlọ́run ìgbòmìnira ìran Yorùbá yóò sojú yín
kò ní jẹ́ yìnyín lágbára àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Ẹni yòówù tí ń gbénú òkùnkùn tí ń ta fà sínú ìmọ́lẹ̀ àwọn ó dùn adé àwọn nu ọlọ́nu. Mo wá kí gbogbo ọmọ Yorùbá pátápátá wípé a kú oríire because oríire in the sense rẹ pé nínú àwọn ìlànà tí ń bẹ ńlẹ̀ ó ti ń jáde wẹ́rẹ́wẹ́rẹ́ Ọlọ́run ti ń dé ìgbìyànjú gbogbo ìran Yorùbá. Ẹ̀yin tẹ́ ń jà fómìnira tòótọ́ lábẹ́ bàbá wa Professor Banji Akíntóyè àtolóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ Ọlọ́run ti ń gbóhùn yín ń sì ti ń ṣàdúrà ń ti ń gbàdúrà wa. Mo wá dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ káàárẹ̀ tẹ́ ẹ̀ ṣojo lórí ọ̀rọ̀ ìran Yorùbá tẹ́ ẹ̀ jẹ́ kírú ìyá Dúpẹ́ Onídìrí tó fẹ́ fi tiẹ̀ tó fẹ́ fi da ìrìn àjò òmìnira ìran Yorùbá rú tọ́lọ́run ò gbà fún wọn tó jẹ́ wípé gbogbo òkò tó rọ́ wọn pátápátá pẹ́rẹ́ báyìí ní ń tú. Mo dúpẹ́ lọ́wọ́ yín o ọpẹ́ olóore àdá tán. Mo wá kí gbogbo ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí wípé a kú oríire lágbára lọ́wọ́ Ọlọ́run. Wẹ́rẹ́ ibi a fẹ́ dé Ọlọ́run Olódùmarè á mú wa débẹ̀. Gbogbo wa la ti rí gbogbo wa la sì ti gbọ́ wípé àwọn gómìnà wa nílẹ̀ Yorùbá ìpínlẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà tó so ilẹ̀ Yorùbá ró tó so wọ́n pọ̀. Bó tiẹ̀ jẹ́ wípé ìpínlẹ̀ Kwara àwọn náà ń sọ pé ká máa kà wọ́n mọ́ Yorùbá táwọn kan náà ń Kogi wọ́n ní ká máa kà wọ́n mọ́ Yorùbá. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ìpínlẹ̀ mẹ́fà tí òfin tó sì mọ̀ gẹ́gẹ́ bí ìran Yorùbá ìyẹn Ọ̀ṣun, Èkìtì, Oǹdó, Ọ̀yọ́, Èkó pẹ̀lú Ògùn. Àwọn sì ní constitution tá ń lò lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ló sì back gẹ́gẹ́ bí ìpínlẹ̀ tí ń bẹ nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Ẹ rí i pé tí n bá sọ̀rọ̀ lọ́pọ̀ gbà màá máa make reference sí àwọn ìlàkàkà tí olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ pẹ̀lú bàbá wa Professor Banji Akíntóyè tí wọ́n ti ṣe nílànà táwọn gbà tí wọ́n fi ń gbé ọ̀rọ̀ ìran Yorùbá táwọn ò gbé nígbé jàgídíjàgan. Ká ní gbé jàgídíjàgan irú èyí tí ìyá wa Dúpẹ́ Onídìrí ìyá wọn Dúpẹ́ Onídìrí bó ṣe gbé ní ó ṣeé ṣe kírú àwọn nǹkan tí ń padà ń wáyé yìí kó má wáyé. Onílàákàyè olówùmí láti bá sọ̀rọ̀ ọlọ́gbẹ́ olóye nínú ẹ̀dá ló máa ń wù mí láti bá sọ̀rọ̀. Inú mi dẹ̀ máa ń dùn pé ọ̀pọ̀ àwọn èèyàn tí máa ń gbáwó tó wóró tí mo máa ń wí wọ́n máa ń mú nǹkan ẹyọ kan àbí ìkejì mú nínú ọ̀rọ̀ tá a bá sọ. A lè kéré lọ́jọ́ orí àmọ́ àwa náà ti rí nǹkan nípa ìrìn àjò ìran Yorùbá. A mẹni tí ń jà fún ìran Yorùbá nítòótọ́ a sì mẹni tí ń jà fún ìran Yorùbá torí pé ó kàn fẹ́ mèkì orúkọ. Àwọn tí dàda wọn ò dá nǹkan kan rí àmọ́ wọ́n. Tí bá wá ń sọ̀rọ̀ pé akitiyan olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ gbogbo ọmọ Yorùbá pátápátá náà ló mọ̀ wípé tinú tara tọkàn tẹ̀mí olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ ó jà fúnra Yorùbá. Èyí tí wá ṣe tó lóore wá máa ń dìkà èyí ṣe tí ìka wá máa ń dolóore èyí ṣe tí ìran Yorùbá ṣe fẹ́ràn kágbádìí ẹ̀ta kan fowó rawó èyí ṣe tí ìran Yorùbá máa ń tètè gbàgbé olóore. Ìdí nìyẹn tó fi jẹ́ wípé gbogbo bẹ́rẹ́ pátápátá nínú ọ̀rọ̀ Yorùbá nation olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ ni mo máa ń kọ fún jù àti bàbá Banji Akíntóyè torí pé àwọn gan olóyè Sunday Igboho ní ìmọ́lẹ̀ tó tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ ìran Yorùbá. Olóyè Sunday Igboho ló jẹ́ kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá kí wọ́n mọ̀ wípé àwọn kan wà tí wọ́n ń agitate
wípé àwọn kan wà o tí wọ́n ń pè fún òmìnira ìran Yorùbá. Ẹ rí i pé ìgbà tí bàbá wa Ọ̀nìrìṣà àrólé Oòduà Àjẹgbẹ̀nẹ̀bí àti àpọ́n aláṣọ àlà funfun gbò nígbà tí wọ́n máa sọ̀rọ̀ ní kété tí ìyá onídìrí tó hù ìwà ẹlẹ́sìnrìn tó hù, Ọ̀nìrìṣà ní wípé the only Yorùbá nation agitators táwọn recognize are the ones being led by Professor Banji Akintoye and Olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ. Torí ibà méjì kọ́ l'Ọ̀nìrìṣà ṣe sọ ọ̀rọ̀ yẹn, pọ̀ torí pé wọ́n wo gbogbo ìgbésẹ̀ yẹn tí Olóyè Sunday Igboho ṣàgbé, kò sí èyí tó gbé ní ọ̀nà tó tako òfin, kò sí èyí tó gbé lọ́nà tó jẹ́ jàgídíjàgan. Ìdí nìyẹn tá a náà ṣe lè ṣe kíni tí wọ́n fi lè fọwọ́ ẹ̀ sọ̀yà. Ìdí nìyẹn tí irú Ọ̀nìrìṣà tó fi lè máa sọ wípé àníṣe Àdìsá ọmọ Adéyẹmọ kì í ṣọ̀daràn, ọjà fún ìran rẹ̀ ni. Wọ́n jí ó máa yé wa pé ìgbà tí ojú ń pẹ́ igún ìran Yorùbá, àwòdì Olóyè Sunday Igboho ṣà ó bára Yorùbá rà, ó lè má da sẹ́yìn, ẹ̀yin kan lè máa rí àṣìṣe Olóyè Sunday Igboho bóyá ẹjọ́ ní nǹkan kan pọ̀ ló kà yá tiyín kò dá sí yín, ìṣòro tiẹ̀ yẹn. Ìntàwá rí tí ìran Yorùbá rí tá a sì fi ṣùgbà ẹ̀ tá a fi dúró tì í ni wípé kò wọ́pọ̀ nú ẹ̀dá tí lówó tí lọ́lá tí lókìkí tí ní gbogbo nǹkan tí ó tún wá fira rẹ̀ jìn láti jà fún ìlú ẹ̀. Bá a ṣe ń pariwo Abíọ́lá tó pa Abíọ́lá dìde láti jà fúnra rẹ̀, Abíọ́lá ò ṣàdédé jà fúnra rẹ̀ o. Abíọ́lá ń jà fún ìran tiẹ̀ torí interest pé ó fẹ́ di ààrẹ ni. Abíọ́lá fẹ́ dààrẹ orílẹ̀-èdè, ó fẹ́ di ààrẹ apàṣẹwàá torí pé ọ̀pọ̀ àwọn àdánwò tá a ní yìí náà, àwọn èèyàn yìí náà ló kó wa síbẹ̀. Àmọ́ Abíọ́lá want to use the wrong to correct the right. Abíọ́lá wants to use the right to correct the wrongs. Ó fẹ́ wò pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ Abíọ́lá ọ̀sán fowó sponsor àwọn olóṣèlú yìí ń ṣe gbáǹṣàwò, ó wá ti rí wípé àlàbọ̀rùn ti ń dẹ̀wù, ọ̀nà wo lòun lè gbà láti ṣe àtúnṣe àfi kóun du ipò ààrẹ. Ó fẹ́ ní agbára red biro ńlá Abíọ́lá. Àmọ́ Olóyè Sunday Igboho ọ̀pọ̀ yín ní ọ̀kàwé ọ̀dà, sẹ́ni tí ọ̀kàwé a máa du president, sẹ́ni tí ọ̀kàwé a máa bá yín lé gọ́vnọ̀, àmọ́ lòun fẹ́ kí orúkọ òun kó wà nínú ìwé ìtàn láéláé póun wà nínú àwọn tó jà fún ìran Yorùbá. Ẹ wá dá ń lóhùn, èèyàn méjì ní kọ̀tàn, èèyàn á máa kọ̀tàn ní taburú irú èyí tí ìyá onídìrí ń kọ, èèyàn á sì máa kọ̀tàn ní ti dáadáa irú èyí tó lóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ àti bàbá Professor Banji Akintoye tí ń kọ. Méjì náà ní nǹkan láyé ìsídàbà ayé ọmọ lọ́nà méjì náà ni, inú ká mọ̀ ọ́ sí dáadáa tàbí ká mọ̀ ọ́ ṣàìdá. Táyé bá tó wá mọ̀ ọ́ ṣàìdá, o tó wá lè lo ọgbọ́n àtinúdá láti tó bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa kí dáadáa rẹ̀ ń kọ́ wá bo àìdá mọ́lẹ̀ káyé mọ̀ wá rántí àìdá yẹn mọ́. Ó máa ń wáyé bẹ́ẹ̀. Àmọ́ Ìyádúpẹ́ Onídìrí wọ́n gbé dáadáa bẹ̀rẹ̀, wọ́n wá mú àìdá, wọ́n wá gbé dání dáadáa. Ẹ má ṣì mí gbọ́. Ìyá Onídìrí dé láti kún akitiyan bàbá wa Professor Banji Akintoye lọ́wọ́ nígbà tó lóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ wà nú àhámọ́ ní Benin Republic. Gbogbo ìran Yorùbá nígbàgbọ́ wípé Dúpẹ́ Onídìrí ní àníyàn dáadáa.
wọ́n dẹ̀ ṣe kí ni wọ́n polongo ìyá onídìrí fáyé ìpè tọ̀ nínú àwọn aṣíwájú wa náà nìyá onídìrí. Kódà ọ̀pọ̀ àwọn tí bá ń ṣe rálì nígbà náà wọ́n fi fọ́tò olóyè Sunday Igboho, wọ́n fi fọ́tò bàbá Professor Banji Akíntóyè, wọ́n fi fọ́tò Dúpẹ́ Onídìrí, wọ́n fi sí ni. Torá àti kàkún leader ìgbà yẹn ẹ máa sign petition 5 million tá a bá ti sign ẹ̀ tán United Nations pín wa ni. Ọ̀pọ̀ wa pátápátá la mú bí iṣẹ́ torí ìrètí wa nínú àti bọ́ lóko ẹrú ìran Yorùbá. Ìrètí wa ó ti lọ sókè pé àlá a fẹ́ bọ́ lóko ẹrú Nàìjíríà, a fẹ́ bọ́ lóko ẹrú Fúlàní. Ìrètí wa lọ sókè gẹ́gẹ́ so gbogbo tí Dúpẹ́ Onídìrí bá ń ṣe ń gbà náà àwọn bàbá wa ń fún ní backup. Unknown to us that she has a mission to destabilize the journey. Ìgbà Dúpẹ́ wá rí pé òun ti gbẹ̀rẹ̀gẹ̀jigẹ̀, òun ti ráyè wálẹ̀ nínú ìgbìmọ̀ Yorùbá Nation. Dúpẹ́ wá gbé kọ́lọ̀ ara rẹ̀ yọ, ó fira rẹ̀ hàn pé bóun ṣe jẹ́rèé. Ó ní pé olóyè Sunday Igboho ṣàwò má ṣe mọ́. Ó ní bàbá wa Banji Akíntóyè, ó ní wọn má ṣe mọ́. Ó pè wọ́n lọ́dàlẹ̀, ó pè wọ́n lólè. Kò sórúkọ tí ò pè wọ́n tán fún un láti achieve aim ẹ̀. And what are the aim? Kí ló lead wa sí báyìí? Kí la rí? Òfo ọjọ́ kejì ọjà. Ìgbìyànjú bàbá Professor Banji Akíntóyè àtolóyè Sunday Igboho gbogbo àgbáyé wa ń rí, ìjọba orílẹ̀-èdè Nàìjíríà rí, even the House of Senate and the House of Rep wọ́n rí, the National Assembly orílẹ̀-èdè Nàìjíríà wọ́n rí. Ẹ wo bíìlì tá ń ṣiṣẹ́ lé lórí pé kí ilẹ̀ Yorùbá ó máa ṣèjọba tiẹ̀, ilẹ̀ Ìgbò ẹ máa ṣèjọba tiyín, ilẹ̀ Haúsá ẹ máa ṣèjọba tiyín. Gẹ́gẹ́ bó ti wà láyé bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀, bá a ṣe ní Premier Western Region. Akitiyan bàbá yìí ìlò bíi now gbogbo ògbà akitiyan lójú méjèèjì His Excellency Rotimi Akeredolu SAN of blessed memory kọlọmọ àfọ̀rúnkẹ́ a minute silence for Rotimi Akeredolu torí pé gómìnà dáadáa ni. A minute silence please. Kí Ọlọ́run bá wa tẹ̀ sí afẹ́fẹ́ rere. Rotimi Akeredolu ló kọ́kọ́ dúró gẹ́gẹ́ bí akọni ọmọ Yorùbá tí ó fẹ́ kí ìjà ó jẹ̀ràn Yorùbá tó dẹ̀ key into nǹkan tí bàbá wa Professor Banji Akíntóyè àtolóyè Sunday Igboho ṣá tó key into their agenda ìtọ́gbédání. Ìgbà tá a gbé rálì lọ sí Ondo, Rotimi Akeredolu was the first governor to provide us with maximum security. Láti rí wípé ọ̀fọ́n kan ò fi rù nágbá kò sẹ́ni kankan tó dún màhúrú mọ́ wa tá a fi ṣe rálì yẹn tán. Kódà ẹni bá lóore ọ̀fẹ́ láti wo ohun tó ṣẹlẹ̀ nígbà ẹ rí i pé mọ́tò àmọ̀tẹ́kùn náà fi ń escort. Kódà orí mọ́tò àmọ̀tẹ́kùn lolóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ ló dúró sí. Àtàdé ní gómìnà tó establish àmọ̀tẹ́kùn Governor Rotimi Akeredolu and Governor Abiodun Olúwaṣèyí Mákindé. Now ìgbà tí Governor Rotimi Akeredolu lọ a wò wípé a lè ní ọmọ Yorùbá tí ó tún gbóyà mọ́
àwọn ń wò pé ta ló fẹ́ dàbí Rótìmí Akérédolú wẹ́ àgbàkam. And don't forget, Rotimi Akeredolu was the chairman Southwest Governors Forum. Akitiyan rẹ̀ kò ṣe kà tán. Níjẹta àbí lánàá ìjẹta Monday tá gómìnà ó ṣèpàdé. Wọ́n wá yan Babájídé Sanwó-Olú gómìnà ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí alága fún àwọn gómìnà ilẹ̀ Káàárọ̀-Oòjíire. And their first assignment, first speech wọn tí wọ́n sọ náà ni wípé they have now mandated the entire 6 states of the Southwest wípé wọ́n gbọ́dọ̀ máa kọ orin àkọmọ̀nà sí ọmọ Yorùbá. Wọ́n gbọ́dọ̀ ṣe kíni? Wọ́n gbọ́dọ̀ máa kọ orin àkọmọ̀nà sí ìran Yorùbá. Orin náà rèé. Iṣẹ́ wa fúnlẹ̀ wá, ìrẹ́ ìgbé wá, kàgbéga, kàgbéga, kàgbéga fàyè rí. Ìgbàgbọ́ wa ní pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́. Tẹ̀síwájú ọ̀pọ̀ ire àtúntò dára. Ọlọ́run àmìdé bọ̀ sípò ẹ̀tọ́ rẹ̀. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Now, ṣáwa ní dúpẹ́ sákìtìyàn àwọn bàbá yìí ṣé kò ti máa yọ sọ́lọ́n kò ti máa gbàdúrà ìran Yorùbá, sọ́lọ́n kò ti máa gbèjà wájà. Tí n bá wá ń pariwo tí mò ń ké tata wípé kò sí bí òkùnkùn bó ṣe lè rí biribiri tó ìmọ́lẹ̀ ọ̀tàn, kò sí bí Dúpẹ́ Onídìrí bó ṣe lè gbìyànjú láti bà gbogbo nǹkan jẹ́ tó, mo fọlọ́n tó lẹ́mìí mi búra nǹkan ó ṣe padà dáa. Olóyè Sunday Igboho ló kó sí gómìnà ilẹ̀ Yorùbá lẹ́nu, àbí Professor Bájí Akíntóyè ló fóònù wọn. They've seen it. Oníkálukú ti rí ìmọ́lẹ̀. Even Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wa náà ti tẹ̀ síbi tá a tẹ̀ sí. And let me tell you, owó ìran Yorùbá kò ní kúrò nínú ilẹ̀ Yorùbá mọ́ láìpẹ́. Tá a bẹ̀rẹ̀ sí ní ṣèjọba ńlẹ̀ Yorùbá gẹ́gẹ́ bá a ti fẹ́. Bàbá wa ti ṣe. Bọ̀yìn tí mo fẹ́ kẹ́yìn gómìnà ilẹ̀ Yorùbá kẹ́ ẹ ṣe. Our major work ní ilẹ̀ Yorùbá iṣẹ́ àgbẹ̀ ni. Ẹ revive ẹ̀. Ẹ sọ ìgbé iṣẹ́ àgbẹ̀ jí padà. Ìgbà táwọn ará bíi ikọ̀ tán kò ń jẹ wá mọ́ ilẹ̀ Yorùbá mọ́ nísìn. Rodo 7 péré. Rodo ẹyọ 7 200 naira ló ń tà. Tòmátò 10 500 naira.
kẹ́lẹ́ máa marú ìyà tí ń jẹ wá lọ́wọ́lọ́wọ́ bọ̀ tá a bá mú iṣẹ́ àgbẹ̀ ní ọ̀kúnkúndùn tá a padà sídìí iṣẹ́ àgbẹ̀ wa ẹ wò ó àwọn góòrí wípé ìdẹ́yẹ táwọn dẹ́yẹ síran Yorùbá kò ní ṣàwọn láǹfààní torí wọ́n ti ń rí wípé a lè ṣe without àwọn pé nígbà táwọn ọba kúkú fún wa lóúnjẹ á dẹ́kun mímọ pariwo pa nílò òmìnira ìdínú kò sálùbọ́sà mọ́ kò sí rodo mọ́ kò sí tòmátò mọ́ ṣé ẹ mọ̀ páwọn Haúsá Fúlàní ní ń kó wọlé fún wa wọ́n dẹ̀ gbégi lé wọn ò kó wọlé mọ́ ẹ̀yin gómìnà wa ẹ ti ṣe léyìí ó dáa púpọ̀ kódà inú mi dùn sí yín inú ó sì dá mi lójú pé inú gbogbo ìran Yorùbá náà ń dùn sí ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ àmọ́ ìbá wù mí kẹ́ ẹ dá ètò ọ̀gbìn padà so that tá a bá bẹ̀rẹ̀ sí ní ṣe ìjọba ara wa ìjọba tiwa nílẹ̀ Yorùbá àní ní problem owó ọ̀gbìn owó kòkó ó sá ní àrà tí bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ó sá ní àrà kan fi dá for those who doesn't know Cocoa House nìbàdàn owó ọ̀gbìn ni the first stadium ní Nàìjíríà Liberty Stadium náà Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Stadium owó ọ̀gbìn ni NTA owó ọ̀gbìn ni Premier FM owó ọ̀gbìn mà ni Premier Hotel owó ọ̀gbìn mà ni Oòduà Investment owó ọ̀gbìn mà ni àti ọ̀pọ̀ bíi bámbámbám tá bàbá wọn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tí ẹ gbé kalẹ̀ torí pé kò sí owó epo rọ̀bì ńgbà náà kò sẹ́ni tó ṣíjú sí epo rọ̀bì. Bàbá wọn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ wọ́n dẹ̀ ṣèjọba yẹn to the extent wípé Western Region tó ń yá ìjọba àpapọ̀ lówó láti ṣèjọba kí ló wá stop wá ń sìn ilẹ̀ wà ṣe ti ta gbogbo ilẹ̀ wa tán ni ṣé kò sílẹ̀ mọ́ ni gbogbo ibi tí àjòjì bá occupy lórí ilẹ̀ wa ẹ jẹ́ ká lé wọn dànù ẹ jẹ́ fi ilẹ̀ wa dáko tẹ́ ẹ bá lọ sí Ìgànná Òfìkì Làǹlátẹ̀ Èrúwà Ìbàràpá Ọ̀yọ́ Ṣakí Ìṣẹ́yìn Àgọ́ Àmọ́dù Ṣẹ̀pẹ̀tẹ̀rí ẹ lọ s'Ọ̀ṣun State ẹ lọ sí Èkìtì Òdè Gbáyìn Arámọkọ Ìjẹ̀rò Ìfàkì Àfàò Ìdó-òsì Òmùò Ìkẹ́rẹ́ Ìrè Ọ̀yẹ́ ilẹ̀ wà jaburata bákan náà l'Óǹdó Ọ̀ṣun ilẹ̀ nú jaburata Iléṣà Ìkìrun ibo la ń pe gbogbo bíi Òkùkù gbogbo ẹ̀ ló délẹ̀ jaburata láti Gbọ̀ngán ẹ wọlẹ̀ Ìkirè ẹ wọlẹ̀ ẹ wọlẹ̀ fún wa yá máa dáko ẹ kó fertilizer jáde ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ẹ ti ṣe àkọ́kọ́ ó ti dùn ọyẹ ẹsẹ̀ kejì náà kí ó dùn kí kankan gọkàn sí mo wá fẹ́ rọ ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá mo fẹ́ bẹ̀ yín bẹ́ẹ̀ ti ṣe yìí mo bá kẹ́yìn mẹ́fẹ̀ẹ̀fà kẹ́ speak in one voice kí ẹ fún olóyè Sunday Igboho ní òmìnira tó pé we want him back. afẹ́kẹ́ ẹ bá wà fún olóyè Sunday Igboho ní total freedom ẹ bá wa ké gbàjarì
ṣé ti ìjọba àpapọ̀ ẹ lọ rèé bá wa sọ fún bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu pa afẹ́ kọ́ ọmọ wa máa bọ̀ ńlé. ọmọ wa ọ̀gbẹ̀mí sójà kò gbẹ̀mí ọlọ́pàá, kò fi jàgídíjàgan, kò fi ṣe agitation tó ṣe, kò sì síbi tí Àdìsá ọmọ Adéyẹmọ tó gbé ìpolongo àlàáfíà rẹ̀ lọ tá a ti rí ìtàjẹ̀ sílẹ̀, kò sí. Dúpẹ́ Onídìrí ló fẹ́ sọ Yorùbá nation ló kọ tí wọn ò jẹ́, a dẹ̀ ti dúpẹ́ wípé Ọlọ́run ò jí kò fún ṣe. Torí fúnra ara rẹ̀ ló ní the Democratic Republic of Yorùbá ń làwọn ń jẹ́. Bàbá tiẹ̀ wá ń bi Dúpẹ́ Onítìrí tẹ̀lé gbogbo àwọn gómìnà tó olóòlé lọ ṣe báà ńlá ń ṣe dáadáa yìí. Gómìnà Rotimi Akeredolu lọ́kọ́kọ́ compulsory Yorùbá anthem ní gbogbo school ní gbogbo bí nípínlẹ̀ Ondo. Now wọ́n ti wá compulsory ẹ̀ ní gbogbo bí nílẹ̀ Káàárọ̀ Oòjíire. That means in every function now, in every gathering now, including our schools, wọ́n gbọ́dọ̀ máa ka Yorùbá land national anthem. Kí wá là ń bá ká? Inú wa ó dùn kẹ́ ẹ gbẹnu wa sọ̀rọ̀, kẹ́ ẹ sọ fún ààrẹ ká dákun ká fi yèdénú ká bá wa dáríjì olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ tó bá ṣe pé lóòótọ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ikọ́ ló ní wọ́n dìbò lu ilé olóyè Sunday Igboho, òun sì kọ́ ló ní wọ́n wá pa ìjọba àná lábẹ́ Muhammadu Buhari ni. Gbogbo ayé ló sì mọ̀ pé Fúlàní ni Buhari. Gbogbo ayé ló sì mọ̀ wípé àwọn ajínigbé tó lóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ tí ń gbógun tì Fúlàní ni wọ́n. Fúlàní ní ń da màálù wọnú oko olóko tí ń jẹ oko tó ń ba oko jẹ́. Fúlàní ní ń bá ya wá sùn, ìyá tó ti rọ́kùnrin ti pẹ́. Àbòrẹ́dà àbótiẹ̀dà. Fúlàní ní ń jí àwọn èèyàn wá gbé tí wọ́n tún ń gba ransom, lẹ́yìn náà wọ́n tún ń gbẹ̀mí wọn. Lóòótọ́ bí kú ilé ò bá pani tòde ò lè pani. Àmọ́ Yorùbá olórí ibú kan náà ń kún wọn lọ́wọ́ láti máa ṣòfófó ìran àmọ́ dáadáa tá a bá nílẹ̀ Yorùbá fáwọn ará bíi, àmọ́ ojú gbogbo wọn ti bàjẹ́. Àbáríkà àwọn tó Olódùmarè kò lè ayé lè lọ́wọ́. So ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ẹ ti ṣe léyìí, ó wù wá. Àwa ń rọ̀ yín ètò ọ̀gbìn. Tẹ́ ẹ bá ti ṣe ètò ọ̀gbìn, ẹ rí i pé gbogbo nǹkan yóò sọ̀ wá bọ̀. Gbogbo àwa ọ̀dọ́ tá a ríṣẹ́, tá a rí oko dá, tá a dẹ̀ ń rí ibi máa tà sí. Kò ní sẹ́ni tí ó complain, kò ní sádìgúnjalè. Pábánbárí ẹ̀ kẹ́ ẹ bá wa tú olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ sílẹ̀. Ẹ bá wa tú olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ, ẹ bá wa fi Májàsọ́lá sílẹ̀ kó wá darapọ̀ mọ́ wa ńlẹ̀ Káàárọ̀ Oòjíire. Kájọ máa ṣèlú, kájọ máa tòlú, kíran Yorùbá ó máa gbádùn ní mùkúlú mùkẹ́. Mo ní rẹ́kọ̀dì kan lóòótọ́, mo ní mi ní sọ̀rọ̀ nípa Dúpẹ́ Onídìrí mọ́, pé mi ò ní fún àwọn èèyàn rẹ̀ lésì mọ́. Àmọ́ ọmọ àlè ni wọ́n máa ń ju òkò sórùlé ilé bàbá rẹ̀ ní ó ní ọ̀kan. Gbogbo èébú dá bólóyè Sunday Igboho pátápátá àti bàbá Bánjí Akíntóyè ó ti tẹ̀ mí lọ́wọ́ o. Èmi Adémọ́lá ọmọ Omíyalé mo ṣàdéhùn fún yín pé ń fún yín lésì. Ó lè jọ́rù yìí náà ni, ó sì lè jọ́la. Dúpẹ́ Onídìrí olórí kò lọ títí ló sọ̀rọ̀ púpọ̀ níbẹ̀
tí ń fọn pọ̀rípọ̀rí bàbá wa Professor Bánjí Akíntóyè àtolóyè Sunday Igboho. Kò sórúkọ tá àpolóyè Sunday Igboho tán tí gbogbo ayé bá dákẹ́ lórí ìrìn àjò yìí mi ò ní dákẹ́ torí wípé kí ni mo mọ tó lóyè Sunday Igboho ṣàfojú winá. Ẹnu ẹnìkankan nù yín ò sì gbà láti fi ẹnu àbùkù kàn torí kò jẹ́ yín lè mú. Ìyá yín ó dùn adé àtúrọ̀ tàbí èlùbọ́. Olóbò tán kanṣu àwọn lẹ́ni èpè. Àdìsá ọmọ Adéyẹmọ àti Professor Bánjí Akíntóyè wọn à jẹ nìkankan léèbú torí wípé iṣẹ́ ọwọ́ wọn ti ń yọ. Kí n tó lọ ń ju orin Àdìsá bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ ìní fi káàdì ètò yìí ńlẹ̀ bẹ́ẹ̀ ni ìní fi káàdì ẹ̀ ńlẹ̀ torí pé inú mi dùn lónìí ara mi yá nígbà mo rí i pé oyè Banjo. Ọ̀sán ti gbọ́ gàrígàrí o, àbàsọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́. Àdìsá ọmọ Adéyẹmọ ọ̀rọ̀ ẹ ti ń dayọ̀. Yorùbá dúdú, òun la bá sọ nìrọ̀nìrọ̀. Àdìsá máa bọ̀ wálé, ilé lábọ̀ síbi oko. Iṣu tí ó wálé lọ́dúnra rẹ̀ níyàwó lọ́jọ́ ọjọ́sí. Bẹ́ẹ̀ni. Àgbàdo tí ó wálé lọ́dúnra rẹ̀ lẹ́kọ̀ọ́. Ọlọ́mọge tí ó wálé lọ́dúnra rẹ̀ lọ́kùnrin ni. Ọmọ tuntun tí ó wálé lọ́dúnra rẹ̀ ló fà àtọ̀sẹ̀ ilé tí a. Àjò lè dùn, kó nílé mọ̀rẹ́lé máa bọ̀ wálé o, ilé gbogbo ń dágbé. Gbogbo ayé retí rẹ̀ nílé o, ní tọ̀tọ̀tà ìsọ̀mọ àlàní ikú. Akọni Oòduà tí ó ṣe bá jà bẹ́ẹ̀ ni ó ṣe bá bí. Ó ṣe bá bínú Àdìsá ọmọ Adéyẹmọ. Àkọ́dé ìyànjẹ́lẹ́nu mọ̀rẹ́ dáná lálátọ̀jọ́ ọ̀run ni. Ẹni abẹ́ta káfíńrà tùbà. Ó wá dẹni ajítan náà ó táráyé wá fẹ́ o. Ó wù mí kí n jó. Wọ́n bàjà wọ́n bá rẹ́. Wọ́n gbèrò láti pọ̀mọ́ láti ikú lọ́jọ́ ọjọ́sí. Orí. Tani. Who is disturbing? Who is disturbing? Tani, mo ń gbádùn orin. Àwọn ọba aládé retí rẹ̀ nílé o. Gbogbo ọmọ Yorùbá ń retí rẹ̀ nílé o. Gbogbo ọmọ Ìgbòho ọmọ rẹ̀ nílé ọmọ alágbàdo gbogbo wa la retí. Ilé lábọ̀ sí Sinmi oko Àdìsá máa bọ̀ wálé. Àdìsá gbogbo ayé ni wọ́n ń pariwo ní dandandan. Ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ẹ dákun. Orúkọ rere ń dára ju wúrà tí bàdàbà lọ láyé bí. Bẹ́ẹ̀ni o. Orúkọ tí mẹ́ta sọ láti kọ́ sọ́kọ̀mọ Yorùbá o kọ́ rere. Ìwọ ló lé Fúlàní bí ìkórè bẹ̀rẹ̀ èkúsí. Bẹ́ẹ̀ni o. Bàbá Dámilọ́lá ìwọ ló lé bòròró wípé kó kẹ́rù ẹ̀ kó mọ̀ gòkè ọ̀yà lọ. Ọmọ aládìkú máa ń bọ̀ wálé àrètí ilé tó wá. Gbogbo ayé
wọ́n ní táwọn wọn fẹ́ fi gbádùn ìpàjọ́ máa lálẹ́ ikú nílé. bọ́mọ Yorùbá máa ṣe tán o wá pariwo. èèyàn tí ó dùn wá nínú kó forí lọlẹ̀ kó kú pátápátá. bẹ́ẹ̀ni ẹbí ọba dùn mọ́ ní èèyàn òkú. tó ní ó bá dé ṣe báwọn nìkan ló ní dé bá lé. ẹgbẹ́ ládìsá ò ní dé ká dé bá wọn lé àlùbáríkà wọn tọ́lọ́ ń kólé ayé lọ. ẹ bá ń ṣí àìtò yìí please show me love. show me love. méjì wọn lọ sọ́dọ̀ wọn ti darí wálé mọ́. wèrè dùn wọn kò sébi lọ́mọ. ọ̀wárí méjì tó kù ọmọ ni wọ́n ká ní sẹ́kù ọ̀gá o. àṣẹ Ìdùmarè. ọmọ rẹ̀ ní sẹ́kù péré ọmọ ọ̀tá rẹ̀ ló sẹ́kù pa wọ́n. nígbà tó gbèrò kí tọ́mẹ́nì kan mọ̀ dá o sì gbèrò kí tọ́mẹ́nì kan bá jẹ́rìí láyé. Mẹ́ta sọ́lá máa ń yíjọ́ ọ̀pẹ ló yẹ ọ́. Àdìsá. Ọ̀pẹ ló yẹ lẹ́nu ọmọ rẹ̀. ọpẹ́ lọ yẹ ọba yìí o. Àríwá làálàlẹ̀ ni ọ̀run tó dá ọ sí. Ojú mẹ́ta sọ́lá rí tó. Ojú tó ríbi tí ó fọ́ ṣèbí rẹ̀ ní ọ̀padà yí lọ́jọ́ ọjọ́ sùn. bẹ́ẹ̀ni. Ìrètí wọlé dé o, Àdìsá máa ládìkú máa ń bọ̀ wálé ilé lábọ̀ sí mi oko. Àdìsá máa bọ̀ nílé. Àdìsá dọ́mọ ayọ̀. à ń ṣàfẹ́rí eré Àdìsá. Àdìsá dọ́mọ ayọ̀. Akíkanjú ọkùnrin dé. Olólùfẹ́ mẹ̀kúnnù. Ọ̀rẹ́ ará ìlú o. Ibú owó bàbá dámi lọ́lá. Bàbá Yọ̀mídé o. Bàbá Sámúsìnì. Bàbá Àṣàbídé. Akọni Oòduà. I'm just happy today. Bàbá ẹyẹ ìníhùn lọ́ba ẹranko. Ọ̀gbìn lọ́lọ́jà ẹyẹ. Àzórí lọ́ba ẹ̀kíní kò ibi elédùnwá máa gbé ọ̀gá o. Ọpẹ́ lóye lẹ́dùnmọ́rẹ́ ọba. Àríwá alálẹ̀ ni ọ̀run tó dá ọ sí. Ọpẹ́ lóye Àdìsá. Ẹlẹ́dùnmọ́rẹ́ ọba tó sóhun gbogbo. ẹ̀yin dúró ń dìrì ẹ̀ sàn fún gbẹ̀yìn ayé mi. play voice note yín ní next program. àwọn analyze ẹ̀fìn àti mo lẹ́gìn máa analyze ẹ̀fìn ayé yín àgbà. Ọpẹ́ ló yẹ ọ́ làwọn amọ̀pẹ́ wa. Adúpẹ́ lọ́wọ́ gbogbo aládùn ọdún pátápátá. Pàtàkì jùlọ adúpẹ́ lọ́wọ́ àwọn ẹ̀yà bàbá mi Mọ̀já Sọ́lá. Adúpẹ́ lọ́wọ́ ìyá ń dá mi lọ́lá o. ìyá mi náà ìyá tó yọ̀ sí. Adúpẹ́ lọ́wọ́ ọmọ mi Ayọ̀, adúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátákó rongodo. ìyá ayọ̀ Ọpẹ́ adúpẹ́ tí o. tọ́yọ̀ sí ẹ̀yìn la kọ́kọ́ bí. Ọpẹ́ ló yẹ yín o. Àbáyé dúpẹ́ lọ́wọ́ ìlédò mọ̀rẹ́ ọba tó tó gbogbo ó lè fẹ́ jí orí. Adúpẹ́ lọ́wọ́ onílé, adúpẹ́ lọ́wọ́ àlejò tí wọ́n dúró wámúwámú. Adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ tí ń bẹ lọ́yìn Sunday Igboho. Adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn. Adúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá ní diaspora pátápátá. Àjò lẹ́wà orí jẹ́ rere oko ó wá sílẹ̀. àṣẹ o ní ọjọ́ Àdúrà àkẹrẹ. yóò lọ wọ́n yẹnu àtẹ̀pẹ́lẹsẹ̀ ẹ̀tẹ̀nà ẹ̀dẹ̀ bá wa nílé. Adúpẹ́ lọ́wọ́ gbogbo àlèwúlà máa wà lọ sátọ̀ àbíyá yìí pátápátá. ẹ wò ó. Àwọn àǹfààní olódodo níjẹba òun. Àwọn mùsùlùmí olóòótọ́ oníwìrì ní òdodo. Ìrun wákàtí márùn-ún èjà létí. Adúpẹ́ lọ́wọ́ gbogbo àlùsùn náà. ẹ jẹ́ ń dá dúró báyìí mo kí gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn òdì kíbi tí a ti lórí ọ̀fẹ́ láti máa wò pé etí tẹ́ fi wò mí ò ní fọ́ ojú tẹ́ fi wò mí ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ mi ò ní dé àlùbáríkà àwọn tó lódùmarè kólé ayélé lọ́wọ́. Àdìsá ọmọ Adéyẹmọ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé ilé téńté iná gorí ilé fẹjú ké tótó.
akíkanjú ọkùnrin ogun, akọni Oòduà gbogbo ìran Yorùbá pátápátá. nǹkan ò ní sẹ̀mí rẹ, ó dé bá wa láyọ̀ pẹ̀lú àlàáfíà. gbogbo ọmọ Yorùbá pátápátá a kú oríire o. ó ń bọ̀ náà nà bá a ti fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí èmi la ò ní yọ̀ sí. àárínilóde àbèrè àárínilóde àbèrè àárínilóde àbèrè orúkọ ẹni Adémọ́lá ọmọ omíyalé lèmi ń jẹ́, èmi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrí lójú ogun ọ̀bọ ṣòkòtò kẹmbẹ̀rẹ̀ bí ìjà, èmi lọ́mọ agbọ́ kẹ́kẹ́ ogun mọ́sàá ọmọ agbọ́ yàyà mọ́yà. lágbára lọ́wọ́ Ọlọ́run láìpẹ́ láì jìnnà I will be 100% back in my studio inshallah bikudratillah. mo kí gbogbo ọmọ Yorùbá tí ń wò mí ogun lágbára lọ́wọ́ Ọlọ́run. ẹ̀yin tẹ́ wà ní diaspora wọn ní rùkú yín wá bá wa nílé, ẹ̀yin tẹ́ ẹ sì wà nílé tájọ wà ń bí lágbára lọ́wọ́ Ọlọ́run àní gba ìpè aburú lórí ẹnìkọ̀ọ̀kan yín. àyún lọ àyún bọ̀ báyìí lọ́wọ́ yẹnu, àtẹ̀pẹ́ báyìí lẹ́sẹ̀ tẹ̀nà. ẹni tẹ́ ẹ̀ dágbére ìrìn àjò yín fún kò ní mọ bí ẹ lọ o. a kú múra ọdún iléyá, yóò bá wa láyé, yóò bá wa láàyè tó wù wá. àlùbáríkà àwọn tó lọ ń kólé ayé lé lọ́wọ́. mo kí yín gẹ́gẹ́ ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ mi tinú tọkàn unconditionally, mo dúpẹ́ lọ́wọ́ yín o. ẹ̀yin tí ń ṣẹ̀ tí ń rò tẹ́ ẹ tún nífẹ̀ẹ́ mi ń dàkejì náà, mo tún dúpẹ́ lọ́wọ́ yín o. Ọlọ́run ọba tí fọwọ́ tọ́ ọkàn ẹ̀dá yóò fọwọ́ tọ́ yín lọ́kàn, torí pé a lè rìn kórí ọmọ mi. àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. ẹ̀yin tẹ́ ẹ wá fẹ́ràn mi unconditionally lẹ́ẹ̀kan sí bẹ́ẹ̀ bá ṣe ń ta báyìí yóò máa dùn ni. àlùbáríkà àwọn tó lọ ń kólé ayé lé lọ́wọ́. ẹ̀yin tẹ́ ẹ̀ tí ìmọ̀ nífẹ̀ẹ́ mi náà tẹ́ kàn sáwò pé nù mí sàmì bí yín ẹ jẹ̀bù rẹ o. àwo olùbẹ̀bẹ̀ I love you all. ó dàbọ̀. I love you 100%. No, Adisa, I love you 105%. Yes, I can do anything for you 105%. ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ ní dààmú àní nira. Don't forget every occasional, every gathering you must recite Yoruba anthem. Yes, torí náà ńkọ́ Yorùbá anthem náà lèmi náà parí ètò yìí kí n má bàa jẹ fáìnì, kí n má bàa jẹ fáìnì, kí n má bàa jẹ fáìnì. Yorùbá anthem la fi parí ẹ̀. ọ̀ya gbọ́n sọ. God bless Yoruba nation. God bless Yoruba land. Ó dàbọ̀.